A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ilé ìfowópamọ́ àgbà CBN ni a gbọ́ wípé ó ń gbáradì àti fi ẹ̀yìn ẹgbẹ̀rún kan òṣìṣẹ́ tì gẹ́gẹ́ bí ọ̀kan lára ìgbésẹ̀ àtúpalẹ̀ iṣẹ́ pẹ̀lú $50 bílíọ̀nù $50 bílíọ̀nù tí wọ́n ti yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí owó gbà-má-bínú. Orísun ìròyìn kan jẹ́ kó di mímọ̀ wípé ìgbésẹ̀ yìí wáyé láti mú àdínkù bá iye òṣìṣẹ́ lábẹ́ ìṣàkóso gómìnà CBN Ọláyẹmí Kàdóso. Ìròyìn jábọ̀ wípé ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni CBN ṣe àfihàn gbogbo àwọn tí ó ṣeé ṣe kí wọ́n fi ẹ̀yìn wọn tì, yàtọ̀ sí àwọn tí wọn kò tíì fìdí iṣẹ́ wọn múlẹ̀ tàbí àwọn tí kò tíì lo ọdún kan lẹ́nu iṣẹ́. CBN fún àwọn òṣìṣẹ́ láàyè àti ṣe ìforúkọsílẹ̀ tí wọ́n pè ní Application for Early Exit Package (EPP) títí di ọjọ́ 7 oṣù Kejìlá kí wọ́n tó wá fi iṣẹ́ sílẹ̀ ní ìparí ọdún 2024. Àwọn alámòjútó CBN ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní voluntary programs tí ó fún òṣìṣẹ́ láàyè àti kọ ìwé fi ipò sílẹ̀ fúnra wọn pẹ̀lú owó tó jọjú. Èyí yóò fún àwọn tí wọ́n yan iṣẹ́ mìíràn láàyò láti tètè fi iṣẹ́ CBN sílẹ̀ gbájúmọ́ ọ̀nà mìíràn. Wọ́n wá ṣe ìkìlọ̀ wípé òṣìṣẹ́ kò ní àǹfààní àti yí ọkàn padà lẹ́yìn ìforúkọsílẹ̀. Òṣìṣẹ́ kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ fún akọ̀ròyìn wípé àyẹ̀wò fínífíní ṣe àfihàn wípé àwọn òṣìṣẹ́ tí wọ́n gbà wọlé nígbà ìṣèjọba ọdún 9 gómìnà àná Godwin Emefiele ni wọ́n dojú sọ. Fún àpẹẹrẹ, ó ní òun ti ṣiṣẹ́ fún ọdún 4, CBN sì ń gbèrò àti fún un ní $92 million sí $97 million. Bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti di máníjà ni wọ́n ń fi $64.5 million lọ. Ó túmọ̀ sí wípé bí ènìyàn bá ṣe tètè kúrò sí ni owó rẹ̀ yóò ṣe pọ̀ tó nítorí kò sí owó ìfẹ̀yìntì mọ́ lẹ́yìn èyí. Gratuity. Òṣìṣẹ́ mìíràn fi kún un wípé títí di ọjọ́ Ẹtì tí ó kọjá, àwọn 860 ni wọ́n ti fi èròǹgbà wọn hàn àti kọ ìwé fi ipò sílẹ̀. Nígbà tí akọ̀ròyìn kàn sí adarí ìròyìn fún CBN fún àlàyé lórí ìgbésẹ̀ yìí, níṣe ni ó ṣẹnu gbálágún títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọjà kan ṣoṣo tí ó wà ní Trademore Estate Lùgbé, Àbújá ni a gbọ́ wípé ó jóná lẹ́yìn tí iléeṣẹ́ amúnáwá tan iná tí gbogbo ọjà sọ iná dorin kí àjọ panápaná tó dé. Bí ó tilẹ̀ jẹ́ wípé ẹnikẹ́ni kò tíì lè fìdí ohun tí ó ṣe okùnfà iná yìí múlẹ̀, àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ní ó ṣeé ṣe kí èyí wáyé látara iná tí ó ṣẹ́jú electrical spark. Olùgbé kan tí ó wà lára àwọn tí wọ́n kọ́kọ́ ṣe àkíyèsí iná yìí ṣe àpèjúwe rẹ̀ ní èyí tí ó ní agbára. Joy ṣàlàyé wípé láàrin aago 4 òru ni òun gbọ́ tíná ń jó. Iná ọ̀hún ti ràn mọ́ gbogbo akitiyan láti kàn sí iléeṣẹ́ panápaná ló já sí pàbó kí wọ́n tó ṣẹ̀ṣẹ̀ wá rí iléeṣẹ́ panápaná tí wọ́n fi ti ilé ìjọsìn Dunamis láàrin aago 5. Lẹ́yìn èyí ni àwọn panápaná láti ọ̀dọ̀ àjọ EFCC àti SARCA náà dé. Lẹ́yìn wákàtí 2 ni àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ṣẹ̀ṣẹ̀ dé ibẹ̀ láti kápá iná. Títí di àsìkò ìkóròyìn yìí jọ, wọn kò tíì rójú ráyè ṣe àkọọ́lẹ̀ iye ohun ìní tí ó bàjẹ́. Bẹ́ẹ̀ ni àwọn aláṣẹ kò tíì fi àtẹ̀jíṣẹ́ léde lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn adàlúrú tí wọ́n dìhámọ́ra ogun ti ṣe ìkọlù sí ìlú Dantudu ní ìjọba ìbílẹ̀ Sabonbiri ní ìpínlẹ̀ Sokoto tí wọ́n sì ṣekú pa ènìyàn 9 tí ẹnìkan fi ara ṣèṣe. Bákan náà ni wọ́n jí ọ̀pọ̀ ènìyàn gbé bí wọ́n ti jà wọ́n lólè. Zagazola Mahama, ọ̀jọ̀gbọ́n tó ń gbógun ti ìwà adàlúrú ní ẹkùn Lake Chad ni ó ṣe àfihàn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X. Mahama ní ìwádìí ṣe àfihàn wípé àwọn oníṣẹ́ láabi yìí jẹ́ ọmọlẹ́yìn ẹgbẹ́ adàlúrú tí Saidu Zango, Bello Turji àti Jamu Baki ń darí ní agbègbè Gangara. Àwọn wọ̀nyí ni wọ́n kúndùn nínú ká máa jà wọ́n lólè ẹran ọ̀sìn, owó àti ohun ìní kí wọ́n tó darí àwọn tí wọ́n jí gbé sínú igbó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
bí gbèdéke ọjọ́ tí ẹgbẹ́ òṣìṣẹ́ fún àwọn ìpínlẹ̀ láti fi bu ọwọ́ lu owó oṣù òṣìṣẹ́ tó kéré jù ṣe ń súnmọ́lé ni àwọn ìpínlẹ̀ tí kò tíì ṣe èyí ń sáré láti tètè dọ́gba pẹ̀lú àwọn yòókù. Èyí ló mú ìpínlẹ̀ Katsina àti Nasarawa súré bu ọwọ́ lu ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà (70,000 naira) gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù bí wọ́n ti ní. Sísan owó yìí yóò bẹ̀rẹ̀ nínú oṣù Kejìlá. Ọjọ́ Ẹtì ni ìjọba ìpínlẹ̀ Katsina ní àdéhùn pẹ̀lú ẹgbẹ́ lẹ́yìn ìdúnàdúrà tí ó ní agbára kí ìyanṣẹ́lódì má baà wáyé. 70,500 naira ni gómìnà ìpínlẹ̀ Nasarawa Abdullahi Sule bu ọwọ́ lù fún àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ lẹ́yìn ìjíròrò pẹ̀lú àwọn ìgbìmọ̀ alákòóso owó oṣù òṣìṣẹ́ tó kéré jù tí ó wáyé ní Lafia. Ìpínlẹ̀ Gombe ni ó dákẹ́ lórí àìfìdí 71,451 naira owó oṣù òṣìṣẹ́ tó kéré jù múlẹ̀ fún àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀. Nínú oṣù Kẹjọ ni ìjọba ìpínlẹ̀ bu ọwọ́ lu owó oṣù tuntun fún àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀. Bí owó sísan yìí ṣe bẹ̀rẹ̀ ní ìparí oṣù Kẹwàá ni kò yí kárí gbogbo òṣìṣẹ́ ìjọba. Òṣìṣẹ́ ìjọba kan tí ó gba owó oṣù nínú oṣù tí ó kọjá ni ó rí àlékún 12,000 naira péré sí owó oṣù òṣìṣẹ́ àtijọ́ 18,000 naira tí gbogbo owó rẹ̀ fi jẹ́ 30,000 naira tí ó kéré jọjọ sí 71,451 naira owó tí wọ́n bu ọwọ́ lù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ebonyi Francis Nwifuru ti lérí láti má san owó oṣù àwọn òṣìṣẹ́ kí òun sì pààrọ̀ wọn láàrin ọjọ́ mẹ́ta bí wọ́n bá gùnlé ìyanṣẹ́lódì tí ẹgbẹ́ òṣìṣẹ́ ṣe àgbékalẹ̀ rẹ̀. Nwifuru sọ èyí lórí afẹ́fẹ́ live broadcast tí ó wáyé nínú ọ́fíìsì rẹ̀ ní ilé ìjọba Abakaliki lónìí ọjọ́ Ajé. Bí a kò bá gbàgbé wípé lópin ọ̀sẹ̀ ni àgbájọwọ́ àwọn òṣìṣẹ́ pàṣẹ kí àwọn òṣìṣẹ́ bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì oníkìlọ̀ ní Ebonyi àti àwọn ìpínlẹ̀ yòókù tí ó bá kọ̀ láti fìdí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù múlẹ̀. Ṣùgbọ́n Nwifuru tí ìgbésẹ̀ yìí bí nínú lẹ́yìn tí ó ti san 75,000 naira fún àwọn òṣìṣẹ́ ìpele kìíní, ìkejì àti 40,000 naira àlékún fún ìpele kẹta títí di ìpele mẹ́tàdínlógún, lérí láti yọ òṣìṣẹ́ tí ó bá kọ̀ láti wá sí ibi iṣẹ́ láàrin ọjọ́ mẹ́ta nítorí gbogbo ohun tí ó yẹ kí òun ṣe fún òṣìṣẹ́ lòun ti ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.